Igbeyin Oro, Igbeyin Oro rẹ o, Igbeyin o máa dára, òru àdá mi, ìkan oṣù wọn. Ènìyàn rò, ènìyàn rò kó má ṣe lọ́rùn ọba. Ìgbà tó bá dọjọ́ kan ẹ̀rù, tó bá dọjọ́ kan ayé. Díẹ̀ kò tí ì le tó yẹn para ẹ̀ tí ìjọba lọ́rùn ẹni tẹ́mi bá ṣì wà ìrètí ṣì ń bẹ má para ẹ̀ wò mú tẹ́tí bẹ́ẹ̀ gẹ́tò láti lè continue pẹ̀lú POS ni. POS bí ṣe ti fẹ́ ṣe. Àbí Dáàmì ṣe o. má wọrí kí la wà fúnra wa fún. Mo rò pé tí n bá ṣe POS yẹn at least màá mú kankan wálé. Ó ti sún mi. Láti pé mi ò kàwé. Lóòótọ́ ni àtẹni tó kàwé àtẹni tó kàwé owó ló ń wá. Mo mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀. Mo kàn mọ̀ pé tí nǹkan tí máa ṣe fún ẹ mi ò lè ṣe gbé. Everything máa wà okay fún wọn gbà díẹ̀ ni everything máa wà okay tó bá sì wọ̀ kó sẹ́mi Ọlọ́run. Tí bá ti rẹ ní máa ń dùn. Inú èmi náà máa ń dùn. Báyọ̀ kò sí ìjọ báyọ̀ kò sí this way. So bọ́lá máa lọ ra POS náà sí. Nísinsìnyí ni máa lọ rà. Are you for real? Mo dé pẹ̀lú owó ni. Àwọn àjọ lọ ń sìn. Nísinsìnyí trust me. Thank you. Igbeyin Oro, Igbeyin Oro rẹ o, Igbeyin o máa dára. Bàbá mọ́rí ni ìwọ́n ló ń jí pẹ̀lú láàárọ̀ kùtùkùtù ó níṣẹ́ ni ẹ̀rọ bàbá mọ́rí ni. Ó ń gbé ìròyìn tó lọ òní pé wọ́n ti gbé pírẹ́sidẹ̀ntì Nàìjíríà wọ́n ti gbé wá sí Kútọ̀rù wọ́n ti gbé ti Kútọ̀rù wá sí Nàìjíríà. Ìròyìn tó tọ̀rọ̀ tẹ́lẹ̀ ní Kútọ̀rù ó máa bẹ̀rẹ̀ sí dàrú nìyẹn o. Ti Nàìjíríà tó ń dàrú tẹ́lẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí tòrò wàhálà ó ti dé sí lọ́rùn báwo lè ṣe máa gbé dàrá yín báyìí bàbá mọ́rí rí àbúlórí burúkú ni ẹni kí ló kọ́ mi pẹ̀lú kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé ọmọ Nàìjíríà ni mí ni ẹ̀ríkọ́pítà sọ̀rọ̀ ni ló gbé mi wá sí Nàìjíríà o díẹ̀ ló kùrí sí mò ń padà rọ sí Kútọ̀rù tó bàbá mọ́rí ni máa ń gbé padà mọ́ ní àrẹ́jọ súrè ìgbìrà mọ́ ìríkọ́ mi. Mo fẹ́ pa mí ní kí ló dé. Kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́? Kì í ṣọ̀rọ̀ kékeré o wọ́n pè mí sí wọ́n jẹ́ kí n mọ̀ pé wọ́n ti gbé pírẹ́sidẹ̀ntì Nàìjíríà wọ́n ti gbé lọ sí Kútọ̀rù wọ́n ti gbé ti Kútọ̀rù wọ́n ti gbé wá sí Nàìjíríà. Iye dà. Gbogbo ó ti dojúrú ń gbòdò tó ní sí ti kẹ̀kẹ́. Má bínú ọ̀yá mi ni. Ọ̀yá ẹ̀dẹ̀. Ohun àmọ̀ kan tó ṣẹlẹ̀ èmi náà ń bọ̀ látọ̀dọ̀ mẹkáníìkì sí pọ́psì mi gbé pléènì kan wá so òun náà ṣe lọ́dọ̀ mẹkáníìkì. Bàbá ẹ̀ ó gbé pléènì wá. Ajé mẹkáníìkì wá tún ṣe mọ́ bẹ̀. Ọlọ́run pléènì tí bàbá mi gbé wá inú ẹ̀ lọ fi fìlà yìí sí so ó ń ṣe ń bẹ̀. Pléènì tí bàbá ẹ̀ ó fi gbé fìlà wá fún ẹrẹ́rẹ́ láti ìyìnbó. Ẹyọkan péré. Lọ gbé wa. Rọ́ọ̀yà dáàdì mi ó ṣe pè mí tán nísinsìnyí ni. Kí ló sọ? Eré dáàdì mi tó wà ní Rẹ́kí ẹ̀ríkọ́pítà 8 ló wà nù ẹ̀. Lóòótọ́. Èmi ni mo rí gbogbo ẹ̀. Owó ti gbogbo ara rí yẹn báyìí mo ti kó àbókí mo ti ní kó bá mi rẹ́ gbogbo ẹ̀ dàrú kọ́ rí gbogbo. Máa bá ọ̀rọ̀ mi jáde. Mo kí ẹ ní alákọ̀ọ́rí burúkú burúkú bàbá ẹ̀ ti rí ẹ̀ríkọ́pítà. bàbá mi tó yẹ pé ọmọ kan tó gbé wá ni ṣíìpù lọ gbé wá ṣíìpù ó rìn lórí iyẹ̀pẹ̀ Ajé ṣíìpù yẹn ó rìn lórí iyẹ̀pẹ̀ mi ìrírí. Ṣíìpù ó rìn lórí iyẹ̀pẹ̀. Àdé yóò ọmọ ní òrírí ni. Súrè wèrè gidi gan ni ẹ o. Ọ̀rẹ́ Ó jà wèrè gan ni o. ògógó sínwí. Ó jà wèrè gan o. Ògógó wèrè gidi wèrè títẹ̀ ó ní pólíbàgì ó fà pólíbàgì sọ́wọ́ báyìí o. Ṣíìpù ó rìn lórí iyẹ̀pẹ̀. ó rìn gan ṣe orí ó tó rí èdè. Ó ní bàbá yóò fi kó ráìsì wá láti kiri àbí ìró òyìnbó. Súrè wèrè gidi ni ẹ wèrè irọ́ máa pa. Irọ́ máa pa wọ́n. Tí bá purọ́ mọ̀ kí ewé mágò kó jábọ̀ òru ọ̀rẹ́ mi tó wà ní Òṣogbo wèrè burúkú ni ẹ o. Owó dẹ́n tí mágò tí ewé mágò pa ó kú. Oríyè tí mágò pa. Ewé ni ewé mágò kò ṣe mágò ewé mágò ó kú. Súrè wá máa rọ bàbá ẹ̀ kó tó dé sí ti kẹ̀kẹ́ mọ́ àgbárí ó ṣẹ̀ṣẹ̀ bí ti toothpick wèrè burúkú ìròyìn rẹ̀ máa ń jábọ́ sínú ẹ̀wọ̀n pẹ̀lú níbi tẹ̀tẹ̀ lọ́nkà máńgò kiri wèrè oní nylon bag alákọ̀rí àtiwọ́ àti bàbá mọ́rẹ́lì wèrè burúkú lẹ́yìn méjì rẹ̀ jù. Súrè àtiwọ́ àti bàbá mọ́rẹ́lì ẹni kú dáadáa o ẹni kú rẹ o ẹ̀fẹ́ dá àrí mi ni o. Igbeyin Oro, Igbeyin Oro rẹ.
comedian ni ẹ ṣá. Kí ló wá ṣẹlẹ̀? Tí bá ṣe comedian ọ̀yọ́ máa like mi gan. Mo mọ̀ sure. Kéye ọ̀yá. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kí ló dé? Kí ló tún dé báyìí? Wọ́n á dẹ̀ máa ríra máa rí ẹ. Wá má lọ. Wáyé tó ń ṣe báyìí náà. Kí ló tún dé ń sìn? Kí ló yẹ tó ń ṣe báyìí? Mọ́mí sí ò nífẹ̀ẹ́ mi. Tí ó bá sí wọ kò sí mi, mọ́mí sí mi kọ́ ló fẹ́. Èmi ni mo fẹ́. Tí ó bá sí wọ kò sí mi. Adùn, mo mọ̀ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi. I know that you love me and you care for me. But Adùn ẹ̀rù ń bà mí. Mọ́mí sí ẹ̀ kò like kò nífẹ̀ẹ́ mi. Mọ́mí sí ẹ̀ ò nífẹ̀ẹ́ mi. Báwo ló ṣe work? Ok. Ṣé mọ́mí mi ló ń fẹ́ àbí mi ló ń fẹ́? Mo sọ fún ẹ 100. Mọ́mí kọ́ ló ń fẹ́ èmi ló ń fẹ́. Tí ó bá sí wọ sẹ́ẹ̀ mo ṣì ń sọ kò sí èmi. Trust me 100. Èmi ni mo fẹ́. You know I love you now. I know that you love me and you care for me. Àwọn àgbà bọ̀ wọ́n náà ya burúkú ṣe fẹ́ àná burúkú ló ṣe ní. Lóòótọ́ ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè yìí sílẹ̀ ọgbà. Fi dá mi lójú. Mo promise ẹ. Ọgbà àti ń bá bọ̀. Mo promise ẹ. 5 years kì í ṣe ọmọdé ọdún. 100 jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Wọ́n fẹ́ wọ́n kọ̀ ìwọ ni máa fẹ́. Adùn ojú ló mọ nǹkan tó yọ ni ó kàn ń sọ báyìí ni wo bí mo ṣe di wo bí mo ṣe wà wo bí mo ṣe ń wọ aṣọ wo aṣọ tí mo wọ. Mo láìkẹ́ bẹ́ẹ̀. Ẹ̀mí ẹ̀ rò pé mi ò lówó lọ́wọ́. Ó máa lówó wa ókè. Tí ò bá sí èmi kò sí ìwọ ni máa fẹ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ ìwọ ni máa fẹ́. Bẹ́ẹ̀ni. 5 years kò ṣọmọdé ọdún. I know, trust me. 100. You know I love you and I love you. I love you. Wọ́n níwájú wọ lẹ́yìn. I love you more. Wọ́n ládùn ayé mi. Má wọrí pẹ̀lú gbogbo rẹ̀. Wọ́n jẹ́ kí adùn wọ́n di kòkòrò mọ́ mi lọ́wọ́. Kò lè kóró mọ́ ẹ lẹ́nu. Tó bá sí ìwọ kò sí mi. Ó wọ òkè láyè tara ẹ̀ dúpẹ́ títí ẹ. Wọ́n ní pé oní PS ló ń fẹ́ o ò fẹ́ ní mọ́tò o ò fẹ́ ní. Wo àsìkò ní gbogbo nǹkan àwọn kan ló lánàá àwọn kan ló lẹ́yìn àwa la lọ́la. Ọlọ́run. Thank you. You always make me happy. Àbí ẹ̀rọ tá à ń sọ lọ jàre. So nígbà tó débẹ̀ ekun ó kàn mú ẹja yẹn ó gbà lọ́wọ́ ọmọ yẹn ó sá lọ nìyẹn. Fọwọ́ bá mi wọ́n jẹ tí màá tún jẹ ni o ló tún dọ̀ràn fún o. Ọlọ́run á ṣàánú ayé ẹ̀. Yé mo gbé èmi bá mi. Adùn ni Adùn. Ṣé o kẹ́mi lóhùn ni? Wọ́n ṣẹ́kọ̀ fún bàbá ẹ̀ níbi tó wà ní. Ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́. Adùn jọ torí Ọlọ́run ó ti jẹun. Ṣé ó tẹ́tí ẹ̀ ṣó ń gbọ́ mi? Ó ti jẹun gbà tí màá kúrò lé lánàá. Ẹja 4, orí 2, irù kan àárín kan pọ̀mọ́ 3 bí mo ṣe kó síbẹ̀ nìyẹn. Nígbà mo dẹ̀ máa dé dìpọ́tì nísìn. Orí kan ti fẹsẹ̀ rìn àti pọ̀mọ́ kan. Ẹ sọ bó ṣe jẹ́. Mi ò mú kankan bẹ̀. Lẹ́yìn tí mo jẹ èmi ò jẹ kankan. Ó jẹ. Ẹja ló fẹsẹ̀ rìn rà. Adùn. Ọ̀rẹ́ ti yé mi. Ọlọ́run má ṣe ẹni ọmọ akóti létà. Mo ti mọ̀ pé aláyé bàjẹ́ má ṣàǹfààní. Gbogbo tó tẹ̀ gbọ́ lákọ̀ọ́kan bó ṣì hàn. Lẹ́yìn yóò ti ẹ̀gbọ́n lákọ̀ọ́kan. Ọlọ́kọ̀ọ́ṣọ́ báyìí kò sí lára ó dá mi lójú. Bó ṣì hàn lórúkọ àwọn ẹbí ẹ̀ nílé. Òtútù fún lóúnjẹ mi. Ebi àpá ẹ. Mọ́mì ẹ̀wọ̀ ẹ ní sùúrù. Ó sì máa jà everything máa wà òkè. Ó kàn rí bẹ́ẹ̀ yẹn ni. Ó ṣáà ti ṣe POS. Ó ti ṣe POS everything máa wà òkè. Mọ́mì ẹ calm. Tí máa sọ fún yín kẹ́ máa calm ẹ máa calm kò lè tó yìí Nígbà nà. tó sọ pé ó sì máa dà mo wá bojú wẹ̀yìn mọ́ òbí yíyan kan wà lẹ́yìn mi tó ń jẹ́ ó sì máa dà. Níbo ló ti ń gbọ́ wípé ìyá òòlà bàbá òòlà ìwọ ọmọ mi náà ṣé ká tún máa kó sínú ìdàgbẹ́ tí ẹ̀yìn náà tún ni. Àjọ torí Ọlọ́run wo ìyá Bílíkì ọmọ ẹ̀ ló kọ́lé tó wà lẹ́ẹ̀kan yẹn fún. Bílíkì lẹ pè mọ́mì. Adùn lórúkọ mi. Ayé mi dẹ̀ máa wà dájú báyìí lọ. Ẹni sùúrù òun náà kó wọ̀ rí bẹ́ẹ̀ ni. Ó máa wà òkè. Ṣé bó ṣe Má fún lóúnjẹ mi mọ́ kò kó àkàtì ẹ̀ lọ má fún lóúnjẹ mi mọ́. ẹ fẹ́ nọ́mbà mi? All right. Adùn lórúkọ mi. Máa pè é kó bá mi save ẹ̀. Kò sí problem máa wọ̀. Money. All right. Okay.
lọ báyẹn. Igbeyin Oro, Igbeyin Oro yóò. Ìgbẹ̀yìn ò máa dára. Òru àdá mi. Ìgbà oṣù. Ní sùúrù Fẹ́mi ara rẹ̀ ní sùúrù tó rọ̀ ń gbọ̀n torí gbígbọ̀n rẹ̀ kò yé mi rárá ibi ọba kọjá mi sí ni kò sọ. Ọ̀gá ẹ̀bù ojú ẹlẹ́dàá yín tó bẹ́ẹ̀ ṣe ṣe ní àná bẹ́ẹ̀ náà ló wà àfọwọ́ àtàkùkọ látàná òun dé. Èmi gbọ̀ bíi tiẹ̀ gbígbọ̀n rẹ̀ ọ̀hún mọ́jọ fọ ẹ̀ẹ̀ta nǹkan èmi náà lẹ̀ ẹ̀ta nǹkan kan nígbà tí mo lọ sọ́jà lánàá tí mo dé 50 lọ́jà tó wà kà á bóyá pé 50. Ọ̀gá 50 náà ló wà bẹ́ẹ̀ mi ò fi ọwọ́ kan àtàkùkọ ọ̀gá àtẹ̀yìn. ká bẹ́ẹ̀mi lójú ń dùn bí wọ́n ni kà á tó pé 50. Ọ̀gá àtàkùkọ ìdàpọ̀. ẹ̀ẹ̀ta nǹkan kan ọlọ́ọ̀ni jẹ́ ẹran mi lóko àrẹ àtàwọn fámìlì èmi ń rán sí ní sí. Ọ̀gá ìdàpọ̀ má ṣe ẹjọ́ àtàkùkọ tó tẹ̀ yín ṣe wá bí àtàkùkọ ojú ẹlẹ́dàá yín tó. ìwà ìyá rẹ ẹ bára yín police station. Mi fọwọ́ kan jayé wà ní ọ̀gá ìdàpọ̀. Ìwọ náà fọwọ́ kan. Mi fọwọ́ kan. Èmi náà accepted o. Ọ̀gá ìdàpọ̀. Mo ti gbọ́. Ọ̀gá ìjọ. Mi fọwọ́ kan. Fóònù mi dànù. Problem. Ọ̀rẹ́ mi báwo ni? Ọ̀rẹ́. Báwo ni? Ṣé wàá òkè? Ó wà òkè jàre. Kí ló ṣẹlẹ̀ wá sí? Wèrè mọ̀lélẹ́ yìí. Wọ́n fẹ́ràn mi lóko ni ọlọ́ọ̀sì nígbà fún wọn. Wọ́n tí èsì gbà yẹn pa yẹn ti jáde. Wọ́n ní púpọ̀ mi jàre. Alẹ́ ìlú ojú ọ̀rọ̀. Kí ló ṣe é máa bọ̀? Ọ̀rẹ́ mi wo. Kí ló dé? Wọ́n jí sí ẹ̀ tó bá rí ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé ń sìn. Owó tó bá ń gbọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé ṣẹ̀kẹ̀. Mo ti ṣoríire láyé mi. Lẹ́yìn kan ṣe tí mo wà yìí mo ti wà òkè. Ọ̀rẹ́ ọmọ Dangote ni. Ó ti sọ fún pé kí n fọkàn mi balẹ̀. Gbogbo nǹkan tí mo bá ti ní ìdíkè máa sọ fún un. Ní sùúrù Fẹ́mi ara rẹ̀ jàre. Torí òun gbọ́n ní ìsọ̀ngbọ́n ní kò yé mi. Níbo lo fẹ́ fi ọkùn gbọ́lá hàn sí? Dámi padà. Wojú kì í sọ̀rọ̀ kan fún ẹ̀. Wo bàbá ta ni ṣẹ́hùn kó wá rí. Bàbá ta ni ṣẹ́hùn kó wá sọ. Ṣórí gbọ́n náà ọlọ́gbọ́n náà tó ń sọ yẹn. Ó lè pé tó bá ní ìdí ẹ̀ tó láìkẹ̀ tó fọ́ fún. O lè continue. Èmi. Tó bá tún bá mi yóò tiẹ̀ ráyè tì mí ráyè jọ. Àánú ìyá rẹ̀ sì ṣe mí kí adùn rẹ̀ kó má padà dìgbòrò mọ́ lọ́wọ́ èmi sọ tèmi o. Ajẹ́wọlé àbíké náà pè ọ́ ó sì bọ́ bí. Ọ̀rẹ́ ẹ̀ tí yanjú ọmọ. Wọ́n gbọ̀n. Ó sì lọ́kọ́ ló máa ń ra oúnjẹ wá fún mi jàre. Ṣáàbọ̀ ni màá fi rà ọmọ. Àwo. Igbeyin Oro. Ó yẹ kó ti pè mí látàárọ̀ mi wàá mọ̀ nǹkan tó ń ṣe. Ẹ ló ìyá ṣe wà. Èmi náà sọ bẹ́ẹ̀ kò burú èmi àti ẹ náà a máa ìjọ lọ náà ni má wọrí a máa jọ lọ ni. Mo ti gbọ́ mo bá bá bẹ́ẹ̀. Ṣé wàá òkè? Mo wà pa Ṣé wàá tẹ̀lé o? Ẹ rà ta. Ẹ tí mo sọ. Ẹ rọra o ẹ kú ẹ̀lẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta o lọ gbé jókòó wá ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn tí ilé ńkọ́ àwọn fámìlì ńkọ́ ṣé gbogbo ẹ ṣe gbé jókòó wá yóò yẹ jókòó. Báwo ni bísínẹ́sì ọkọ mi o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọmọ mi ti ròyìn yẹn ó ní gbogbo ẹ gidigidi ó ti sọ fún mi pé bóyá ìjọkíjọ mi kàn mọ̀ pé mo tètè ya yín báyìí ni. Baby mọ́mì ṣé mo bí tẹ wà yìí mo gbọ́dọ̀ change bí báyìí because mi ì like environment yìí mi ì like ẹ̀ rárá. Mo jẹ́rìí àwọn ti sọ bẹ́ẹ̀. Mọ́mì ẹ sáré fún mi 1 minute sáré gbà. Ok. Hello. Kí lẹ bá mi káàpù náà? Ẹ mọ̀ kọ́ tẹ máa ṣe fún mi. Tírélà yẹn ẹ jẹ́ kán já sínú tírélà kejì. Àwọn kan yẹn kọ́ fìyẹn lẹ̀ tíyẹn ò bá wà òkè. Ẹ já sí kejì.
Ẹ máa gbé ìyẹn lọ sí ẹbí yẹn dé mu. Ẹbí yẹn dé mu ṣe. Then ẹ má worry. Máa fi 5 million sínú owó yín. Máa fi 5 million sínú ẹ̀. So ẹ lè ṣe round up ẹ̀ báyìí. Ẹ má worry tẹ́lẹ̀. Trọ́ọ̀kì kẹta ẹ máa wá. Ìyẹn náà máa wá. Ìyẹn náà máa wá. Ẹ má worry, ìyẹn náà máa wá. Bọ́lá mi sọ̀rọ̀ fún tẹ́ lò yìí gan máa change ẹ̀. Dáàdì mi ò kí máa like kí máa wà níbi tí àwọn èèyàn máa wà tó yẹ pé kò ní sí nǹkan gidi lọ́wọ́ wọn. O máa ṣe ń jẹlé fún mi. Wàá ra fóònù mi fún mi. Máa ra fún wa iPhone 12 fún mi. Wọ́n ti jẹ oríire. Ẹgbẹ́ 15 Pro Max mo ń lò ní ẹ̀rí 15 lélẹ̀. Mo máa ra bí 12 fún yín. Ẹ sì lè gallant. Wo tí má tẹ̀ ti fi pé ìyá fàlẹ́tọ́ nírọ̀lẹ́ yìí. Mo ń lọ jù ní mo ń lọ sọ́nù. Mi ò lásìkò púpọ̀ because truck mi kan wà lọ́nà tí má lè keep me. Kò burú. Mo máa padà wá rí. Má padà wá rí mi, má padà wá. Láti ń lọ sọ fún mi, má wọ̀rí. Sórí gbogbo nǹkan tó máa ṣe é lè bàbá ẹ ṣe é lè nì. Tó bá máa dé bóyá títí àlọ́ làbó tún la, má wọ̀rí. Mo ṣáà máa lọ. Má lọ. Ọkọ mi kẹ̀búrò alábọ̀. Mọ́mí ẹ̀jọ̀ mi ò ní cash kankan mo ó jẹ́ kí n ṣe transfer bọ̀ máa ṣe má wọ̀rí má wọ̀rí. Abáyé ṣe bí 2 million tó dán yín. Má mi má pariwo. 2 million. Ṣe bẹ́yìn. Má wọ̀rí. Má rí mi ó máa rí mi. Méjì ọ̀sẹ̀ kan ló máa lò. Ẹ má wọ̀rí mami. Calm ẹ má calm. Ṣé ti ẹni tó bá ti fẹ́ owó ti ṣe bẹ́ẹ̀. Bọ́jà ọ̀sẹ̀ kan lò. Lọ́sẹ̀ kan. Ẹ ṣe. Lọ́sẹ̀ kan. Adùn. Bàbá kan má bínú o. Adùn wá. Nítorí Ọlọ́run nígbà ẹni nítorí Ọlọ́run ayé àdá. Ṣé orí gbogbo kìíní tọ́lọ́run fún ẹ yìí? Tọ́lọ́run fún ẹ̀jọ́ torí Ọlọ́run bá mi dùn. Fi ṣeré fún. Mọ́mí ẹ má wọ̀rí. Ṣé kí ni bá fi ṣeré fún ṣé ó máa wá sí ibà? Ẹ má wọ ẹ fọkàn yín balẹ̀. Ó jẹ́ ọmọ ni kò ní korò lẹ́nu yín. Ẹ má wọ̀rí. Okay ma. Ẹ má wọ̀rí. Everything máa wà okay. Ẹni tó bá ti ń bọ̀ ní kò wálé. Mo ti gbọ́ mọ́mí ó dàbọ̀. Okay. All right. Wọ́n náà máa gbé fóònù ìlú náà ló ń ṣe. Ló wá ṣe ó yàtọ̀ sí Gbọ́láhàn ó ní òun gbọ́. Ẹ̀jẹ̀ gbọ́ná Gbọ́láhàn àbí Gbóṣìhàn ó ti Gbóṣìhàn owó ẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ bàlá. Kò ná 15 naira fún mi rí láti bá mo ti mọ̀. Yẹ́nì ilé tí kò ṣù kan tó ti ń tẹ̀lé ọmọ mi. Ilé ìrànà olóṣì Gbọ́láhàn àbí Gbóṣìhàn. Babe, mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́. Wọ́n ètò ẹ pé hòtẹ́ẹ̀ tí máa ń gbé mi lọ yẹn. Ṣé 500 naira ló máa ń sọ fún wọn bẹ̀? Because a kò máa wà lórí bẹ́ẹ̀dì gbé máa ṣe fàkàfàkà. Kí ni mí ní gbogbo yẹn? Ṣé o like me? Because me understand. Ṣé o like me? Babe, ma calm down now. Ó jẹ́ kó mọ̀ pé èmi àti gbé ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní problem tó o bá ṣe dádì mi. Ṣọ̀sán, tàbá lọ lẹ́sìn àwọn èèyàn wọ́n máa ríra wọ́n máa sọ̀rọ̀ pé okay dádì mi máa gbọ́ dádì mi ò dẹ̀ láì gbogbo nǹkan yẹn mi ìfẹ́ kí dádì mi mọ̀ fún kíni then àwọn hòtẹ́ẹ̀ fa 1,500 tó rí yẹn nítorí pé mi ò fẹ́ káwọn èèyàn mọ bí mo ṣe tán mi ò fẹ́ káwọn èèyàn mọ bí mo ṣe tó rárá gbogbo yẹn tó lè mo ṣe ráì dára mi then ti bá lọ hòtẹ́ẹ̀ ńláńlá yẹn dádì mi máa mọ̀ then àwọn èèyàn máa mọ̀ mi Ṣọ̀sán so mo máa ń ráì dára mi ni mo ń kó dára mi ni ṣó get ó lè kó mọ̀ náà owó ò ṣe problem. You know I love you. Yeah, sure. Mo love me now. Me not love her now. All right. I swear I will say. What for? Okay. Ẹ káàsán. Ẹ wá. Ẹ pẹ̀rẹ́. Adùn àbí kí ló orúkọ yín? Adùn náà ni. Èmi rò pé Yorùbá ló sọ pé àdòrò máa ń gbẹ̀yìn ewúro ni o. Adùn náà ló máa gbẹ̀yìn ewúro. Àdòrò máa gbẹ̀yìn ewúro tẹ̀yìn bẹ́ẹ̀ ṣe wà yìí. Ewúro ló máa gbẹ̀yìn ewúro yín o kì í ṣe adùn o. Bẹ́ẹ̀ ṣe wà ìwèrè níyìn o. Ìwà mọ́mì yìí rẹ̀ mú. Ìyá ọkọ bọ́n fi tààrí ìyá yín ẹ̀yin ọmọ burúkú. Ẹni sùúrù iṣẹ́ ń pọ̀ fọ́ ni. Kí ni pírọ́blẹ̀mù yìí kí ni ìṣòro yín? Ṣé bá wa sanwó ilé wa ni? Kí ni tí pírọ́blẹ̀mù yìí pọ̀ báyìí? Kí ló kan yín pẹ̀lú ayé wa náà? Ẹ wọ ẹ ṣọ́ ara yín nílé yìí o. Ẹ ṣọ́ ara yín nílé yìí o. Ẹ ṣọ́ ara yín torí mi kì í bá gbàlagbà. Ẹ ṣọ́ ara yín gidi gan. Ẹ dúró. Ẹ ṣe. Èmi mọ̀ pé ẹ kì í bú àgbàlagbà róòtọ́ ni.
ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀yin mú wèrè orí tí wèrè ẹ lọ sí odindi ọjà ẹ rí èèyàn gidi mú wálé ẹ mú wèrè ẹ rí pé gbogbo irun tó wà lórí ẹ ọkọ̀ tẹ̀mí wálé lára ẹ rí pé wèrè ni ìyá yín gọ̀gọ̀ rẹ̀ jọ o. ó ti tó lórí ibi tẹ dárúkọ ìyá mi dé yìí kí ni pírọ́blẹ̀mù yìí kí ni ìṣòro yín gan nínú ilé yìí náà ẹ ń sanwó ìyàwó náà sanwó wa ni kí ni pírọ́blẹ̀mù kí ni ìṣòro yín tẹ́gbọ̀gbọ̀ àdúgbò ló ti dá yín mọ̀ ẹ ti dá ilé ọkọ àti ìyàwó ẹ ti dá ilé wọn rú kí ni pírọ́blẹ̀mù yín èyí lẹ́yìn mẹ́rin tó kú ẹ̀mí lẹ́ mẹ́rin tí kò kù ṣé wọ́n fi ṣe yín ni ṣé wọ́n fi ṣe lọ́rọ̀ yín ni ẹ yẹ kí n sọ fún yín mi kí n bá gbàlagbà kẹ ẹ ṣọ́ ara yín gidi gan nínú ilé yìí ẹ ṣọ́ àmọ́ mi máa sọ pé má bá gbàlagbà àmọ́ ẹ ṣọ́ ara yín. ó ti dà mo mọ̀ pé ẹ̀ kí bú àgbàlagbà rò tọ́ yìí kó tó wọ sọmọ tọ̀bọ nígbà tó rọ sí ọjà ní àná ní ìsìtò rọmọkọ wáré ó lọ mú wèrè orí gbogbo rẹ̀ bó ṣe rí ni wèrè lórí mú wáré. fúnra yín ẹ rí pé mi ò ráyè ẹjọ́ mi ò ráyè ẹjọ́ ẹyẹ kìtà ọkọ wọlé náà torí mi ò ráyè ẹjọ́ láti máa yín rò. ọ̀rọ̀ orí bó ṣe rí kó tó wọ sọmọ tọ̀bọ ó dàbọ̀ àwọn tó rọ fùfú wèrè burúkú ìyá àròjọ ó rọ sí ọjà ní àná nísìnyí tó rọ mọ́kọ wáré nísìnyí ó rọ mú wèrè àwọn tó fi owó ra wèrè ní ọjà yẹn fowó ra wèrè sórí ó pè yẹn rọkọ ó mú yẹn wá fún ìyá ó ṣe yín kẹkẹkẹ mo rí gbogbo wọn olórí burúkú ni. ó tiẹ̀ bá mi rán mi ìwọlé ó pọ̀. tó bá ti ń lọ ibìkan bá máa ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ mi ìmọ̀ tó mọ nǹkan tó máa ń ṣe. àrùn ẹ̀rọ ṣe mí o mo fi bá ẹ dámọ̀ràn ìyá àdùn ẹ pẹ̀rẹ́ o ìyá àdùn àrùn ẹ̀rọ ṣe mí o tí mo fi bá ẹ dámọ̀ràn àrùn ẹ̀rọ ṣe mí o tí mo fi bá ẹ dámọ̀ràn. jọ kí ni ìṣòro ẹ kí ni ìṣòro ẹ nínú ilé yìí mo fẹ́ gbọ́ ìṣòro ẹ kí ni ìṣòro ẹ pẹ̀lú mi. ìṣòro mi rẹ fẹ́ gbọ́ nísìnyí. mo fẹ́ gbọ́ ìṣòro ẹ. wèrè burúkú nìyí o. wèrè làwọn ìran ẹ. wèrè burúkú nìyí o ìyá àdùn. bàbá àdùn. ọmọ yín mọ́kọ̀ wáré ẹ sọ pé ẹ fẹ́ kò rówó lọ́wọ́. nígbà mo mọ̀ pé ló ṣì bí tiẹ̀ ni. ó ti mú rówó wáré nísìnyí o. ọlọ́wọ́ tó wá mú wálé yẹn gan ló ń dùn ẹ̀ báyìí. ajẹ́rẹ́ ó sọ fún mi pé nǹkan tó ń dùn ẹ̀ nìyẹn má tún sọ pé kọ́bẹ̀ wá ṣe ń jì díẹ̀. kọ́ bá mi wọ́kọ̀. ọkọ̀ kìíní kọ́bẹ̀ wáwó díẹ̀ tó máa fi jẹun. kọ́ bá mi wọ́wọ́ díẹ̀. tó bá ti dọ̀ra nísìnyí ọmọ yín adùn tó ń dun irun yín yẹn tó bá ti dọ̀ra wọ́n máa fi gọ́ṣẹ́ wọ́n máa fi ṣògùn owó ni. wọ́n máa fa àwọn ẹbí ẹ̀ ṣògùn owó wọ́n máa fa àwọn ẹ̀rọ dúró ẹ̀ ṣògùn owó I reject it in Jesus name kì í ṣe ọmọ tèmi. nígbàdàn tí ń wá reject it in Jesus name kí Jésù kẹ̀ ẹ̀kọ́ sí kan tí Jésù fẹ́ ṣe nínú ọ̀rọ̀ yín wèrè burúkú nìyí o nígbà tó mú ọkọ̀ kéré wáré ẹ̀yìn ìyá ọkọ̀ bọ́fìtà wèrè yìí ó mú ọkọ̀ kéré wáré ẹ̀sọ̀ pé kò lówó ẹ̀rẹ̀ dànù ó ti mú wáré ó máa fi ṣògùn owó. lórí pé mo mọ ẹ̀kọ́ olóṣìbí tiẹ̀ ló kọ́kọ́ mi wálé ṣùgbọ́n ní ìsìn ó ti mọ́kọ̀ gidi wálé wá ń dùn ẹ̀ ó lè ṣí ó ti mọ́kọ̀ ìyá ọkọ̀ bọ́fìtà. ó ti jẹ́ gbẹ̀fọ́ tẹ́ ẹ. ìyá ọkọ̀ bọ́fìtà bàbá igi. olè ẹlẹ́sẹ̀ gbígbẹ́ ọ̀rọ̀ mú sọ̀rọ̀ ó dàbí odó tó fi gọ́ṣọ òòṣà alákọ̀ọ́rí burúkú àwọn kan tó sọ fún yín nìyẹn o mo sọ fún yín o ẹ̀rí ń sìn yàkọ̀ bọ́fìtà lélẹ́yìn òun ló máa pọ̀ ọmọ ẹ̀dà rẹ̀ ń sìn òun ló ń yọ̀ fún ọmọ ẹ̀ ẹ̀yin wèrè burúkú yìí. bàbá Kúdí ẹ wà bàbá Kúdí ẹ kọjá mẹ́ta ẹ wo bọ́ọ̀lù mo ti ń wá yín bí ẹ ti ń ṣiṣẹ́ báyìí mo ti ń ṣiṣẹ́ fún mi iléeṣẹ́ mi lélẹ́yìí bàbá Kúdí ẹ bá mi bá Adùn sọ̀rọ̀ ọ̀rọ̀ Adùn kò dé yé mi kò ń gbé kọ́ mi kí n bá tẹ́ bá fi gbé kọ́ mi tó bá gbọ́n kò máa ṣe owó náà tí ẹ yé mi mọ́ Adùn ti jẹ́ ìjẹ́ bá mi bá Adùn sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ jọ mo nífẹ̀ẹ́ Adùn gan ìfẹ́ Adùn dàbí ìfẹ́ yẹlé àti àdàbà tó lórúkọ yín wọ́n láwọn ní sá ẹ̀sùn jẹ́ kọ́ra wọn ní eré wa o akúṣẹ́ burúkú náà ń pè yín ní eré wa wọ́n ní ẹkúṣẹ́ ju ìkútẹ́rẹ́ ṣọ́ọ̀ṣì lọ. èmi Adùn bẹ́ẹ̀ sà tó ń gbé eré wa bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyá ẹ̀ olórí burúkú ni ìyá ẹ̀ o Adùn ó ti mú ọkọ mi ìwáré. Adùn ọmọ ìjọ Adùn gbé kọ́ mi náà sọ bẹ́ẹ̀ èmi náà sọ bẹ́ẹ̀ Adùn. ìyá ẹ̀ ó gbà á tọwọ́ tẹsẹ̀ báyìí ni ọkọ tó mú wáré wèrè ní o ó ṣerú wèrè sórí báyìí ni mo sọ fún ọ pé olórí burúkú ni ìmọ̀ olórí burúkú ìyá olórí burúkú ẹ̀yin náà nísìnyí olórí burúkú ni ṣàtọ́ ní kẹlẹ́ kú ṣe olówó ló mú wáré o Adùn mọ́kàn wálé ìyá ẹ̀ ó ti gbà báyìí. ọmọ ìjọ Adùn ọgbẹ́tọ̀ mi mọ́ ọgbẹ́tọ̀ mi mọ́ Adùn. ẹ̀yin ó jáde kí ló ń pa yín jẹ. ẹ̀yin náà nìkan Adùn mo ṣe nífẹ̀ẹ́ tán ó lọ fi mílẹ̀ fẹ́ lọ fi.
Gbọ́lá wọn. Mi mọ̀ kó tí mo ṣe fún. A ní kí wọ́n ní sùúrù. Fẹ́mi ni mo pè lórí fóònù tó lòun bọ̀. Ní sùúrù tó bá dé. Ó lóun ti wà níbí tó bá dé ó máa rí nǹkan sọ. Ní sùúrù ààrẹ tó bá dé òun náà máa rí nǹkan kan wí. Adùn ni. Báwo ni kí ló dé ó dẹ̀ dá mi dúró sí ìrànlátẹ̀kan. Ó kí ni. Mo ń kí ẹ báwo ni ṣọ wà pa. Kí Gbọ́lá wọn. Mo kí Gbọ́lá wọn ṣe bóun ló dúró yín náà. Má ṣe bẹ́ẹ̀ náà. Ajá tó rí mi tẹ́lẹ̀ tó ń jùdì tó dẹ̀ rí mi nísìn tó dẹ̀ ń gbó. Ó lè máa gbó ajá gbọ́dọ̀ gbó nítorí pé ajá yìí nǹkan tó ṣe pè ní ajá nìyẹn. Ó yá. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún Adùn. ẹ kàn kí ló dé ṣó sọ ẹ̀hún mọ́ nǹkan kíkan kan pa ni ṣó fẹ́ pa mí ni. Adùn ó ti ń bínú. Mo ò bínú. Ó dà má bínú. Kí ni mo ṣe? A ní kí wọ́n ní sùúrù. Ìwọ ní sùúrù wà tí ò ní jẹ́ ká sọ̀rọ̀. Ṣé bí mo ṣe wà yìí mi ò ní time tí mo bá bá yín sọ̀rọ̀ because mo ṣe nǹkan lọ́wọ́ ṣé rí nǹkan tí mo ń try láti sọ fún yín pé 5 years lélẹ́yìn náà. Ó try èmi mọ̀ pé ẹ̀ṣẹ̀ kan ni Gbọ́lá wọn ṣe. Kò ṣe mí rárá. Ṣé fọkùnrin lèmi náà èmi náà ń ṣe girlfriend mi àbáyébọ ẹ a máa jọ ń yanjú ẹ náà ni ní sùúrù. Kò ṣe mí ṣé rí nǹkan tí mo kò rí ń bẹ̀ ni pé láti 5 years mi ò rí ẹ̀yà túnṣe mi ò rí yàtọ̀ bẹ́ẹ̀ mi gan mò ń disturb láti má jẹ́ kó wà òkè gan ṣé mo ní. Irọ́ rárá o mo jẹ́ lóko wò náà. Adùn ní ẹ jẹ́ ká Adùn tiẹ̀ kó ṣiṣẹ́ nu ayé Gbọ́lá wọn. Ẹ fàdùn sílẹ̀ ó dàbí wípé èmi ni mò ń lo àìsíkì ẹ̀. Adùn torí orúkọ ẹ jẹ́ kó rò jẹ́ kó Gbọ́lá wọn kí Adùn tiẹ̀ ṣiṣẹ́ nu ayé ẹ̀ ìgbẹ̀yìn òwúrò ó máa ń dùn ni. Lóòótọ́ ni mo ti dúró fún yẹn mo ti pẹ́ ó ti kọjá. Ó dáa Adùn anything tó bá ṣe fún ẹ máa sọ fún ọ máa bẹ̀. Ó sọ fún mi gbogbo nǹkan tó ń ṣe fún ló ń sọ fún mi. Ìfọ́ àti owó tó fún tó fi jẹun níjẹta ó sì ṣàlàyé fún mi bọ́ mi ò mọ reason tó fi ń ṣe bẹ́ẹ̀. ẹ kàn ó ṣe mí Gbọ́lá hàn mo kàn fẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀ ni. Adùn má ṣe 5 years lélẹ́yìn náà. Owó tún kúnlẹ̀ ó tún kò sí nǹkan tó fẹ́ kúnlẹ̀ fún mi. Dídé mi ò ní time láti bá ẹ̀fẹ́ ní ìsìn. Ẹ̀wọ̀n tó yẹ kó nǹkan tó fẹ́ ṣe ṣé kí n máa lọ. Because mi ò ní time. Anything tó bá ṣe fún ẹ tí wọn ọkùnrin lèmi náà èmi máa bá a sọ. Ṣé kí n fa ọkọ fún yín? Mo fún lówó. Ó sọ. Mo fún ní POS. Gbogbo ẹ̀ náà ló ṣàlàyé. Gbogbo dá lókòwò. Láti ìgbà tí mo ti ń bá bọ̀ mi ò rí achievement kankan lára ẹ̀. Why kí ló dé ṣe kárí gbogbo nǹkan tó tẹ̀ wá nílẹ̀ yìí ó tiẹ̀ ti sú mi. Ṣé pé mọ́mí mi náà ò láìkẹ́ báyìí. Ó yá sọ ẹ̀ṣẹ̀. Kò sí nǹkan tó ṣe fún mi. Kò sí kí ni bẹ́ẹ̀ kó sí àwọn ṣáà rí bá Adùn tó sì dá ọmọ wa bí wẹ́ wọ́n má parẹ́ kò sí kí orí mọ́ ẹ̀ bọ́rọ̀ sì ṣe rí má parẹ́ pé lè yóò tí tòsí mọ́ Ọlọ́run ṣògo ló ń wá kó wá. Kí ló sọ. Mo wà okay. Dí kíkẹ́ mu. Jọ POS tí mo gbé fún èèyàn kan. POS? Gbé fún mi. Fẹ́ gbowó yẹn. Mi ì gbowó fún mi ní POS ọwọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ni mo rà fún ẹ. Ṣé bẹ́ẹ̀ mi ni mo rà fún ẹ o tẹ̀ tún wá rí ìkọjọ tún pàṣẹ pápá nù àwọn ti ṣe pé bá ní gbé bàjẹ́ ọwọ́ ẹ pé ọ̀sẹ̀ oṣù tó ń gbé kiri náà nìyẹn. Ní ẹ̀tẹ̀ ká ṣeun. Jọ calm down. Oh sorry. Hello baby, I'm coming now. Mo ń bọ̀ nsìn, mo ń bọ̀, jọ̀ọ́ má bínú. Màá bá ẹ̀ ń bẹ̀ yín sìn, jọ̀ọ́ má bínú. Please. Adùn babe lójú mi. Tó bá tún bá dùn mí. Adùn. A kòrò fún ẹ. Adùn. Jọ̀ọ́ mo busy. Ṣé jẹ́ kí n sọ kíní jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Kéènì jẹ́ first and the last fún ẹ. Jọ̀ọ́ ìfẹ́ kí ló ń jẹ́ fẹ́? Ìfẹ́ tó ti kú láti gbà wo nìyẹn? Adùn. In your life, kéènì jẹ́ first and the last fún ẹ. Má jẹ́ ń gbórúkọ mi lẹ́nu ẹ mọ́, táládùn ẹ. Wọ́n gbé ní. Ẹlẹ́dàá mi máa sùn o. Ẹlẹ́dàá mi máa pèsè. Máa pèsè mi níyàwó jàre. Jàre o. Ìwọ lọ́ba. Ìwọ lọ́ba. Ẹlẹ́tọ́ rẹ̀ o. Ẹlẹ́tọ́ bá. Kí ló tó ṣe yín báyìí? Kí ló ṣe yín báyìí?
mi ò máa rẹ́ ni mo lè sọ́tọ̀ mi ò máa rẹ́ ni mo lè gbẹ́kẹ̀ mi lé. nítorí ìfẹ́ ẹni mo gbẹ́ ń gbọ́jọ́ kùn mí lágbo jẹ́ ní àgbà èmi ò dẹ̀rọ olùgbèjà kankan tí mo bá pè ní bàbá ní ìgbà àti àgbẹ̀ iná dẹ̀ lẹ́tì wọ́n tó ẹ̀dẹ̀ ń lọ ṣe ní pẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ ló wò. kí wọ́n lè jẹ pàmò tó lè. èmi ò máa rẹ́ ní àwọn fọ̀rọ̀ lọ mi ò máa rẹ́ ní mo lè sọ́tọ̀ mi ò máa rẹ́ ní mo lè gbẹ́kẹ̀ mi lé. ewu bí ṣe rí fọ̀mù ètò tó ẹ̀dẹ̀ ń ké torí obìnrin ẹ̀ pa ìwà adùn kọ́ọ̀tù kan rò ní. ẹni à ń sọ kí wọ́n à ń sọ so why you want to kill yourself? Is that the reason why you want to kill yourself because of woman? tí n bá pè ní bàbá ní ìgbẹ́jọ́ àfiwọ́dé ẹlẹ́tọ́ bá rí olúwa èmi ò máa rẹ́ náà fọ̀rọ̀ ẹ pariwo adùn ó lè fún yín kíkorò ẹ dẹ̀ pariwo adùn ẹ ń pèèyàn ládùn kò fún yín ládùn ó fún yín kíkorò ó dẹ̀ fẹ́ para sí iwájú. ẹlẹ́dàá mi máa sùn ó ẹlẹ́dàá mi máa pèsè mi níyàwó jàre o ìwọ lọ́ba ẹlẹ́dùmarè olúwa. olórí burúkú èyí o akọ olórí burúkú tó ṣe káàkiri ilé ibi ìgbọ̀ngàn ló máa bá mi má wọrí ìbú ìríran ni ayé ẹ̀ máa bàjẹ́ lé mi olórí burúkú ọmọ àlè ábà mi nígbà lé mi má bọ̀ ní wàá bá mi. ó tu ẹ báyẹn wọ́n níbo ló ti ń bọ̀ ṣé tí n bá ti sí ilé bó ṣe bá ṣe káàkiri ilé tó rú dẹ́rẹ́ tó rú dàdẹ́ bẹ́ẹ̀ bí ọba àdúró wọ́n ṣe mi sọ́run where's my car. Yes sir, ó wà ń ká ọ. Give my car key. My car key for my phone, my chain, boss. Go, let me know. Àsílẹ̀ ológin ni. Báwo fọ́ọ̀mù. So tòkè tí lè fi ṣe. Aṣọ mi, wálélé. Ó wà lé mo wò tó. Ọmọ bóyá ní ìkú ilé ọdún ìlú nínú ọmọ ọ̀dọ́ máa ń bẹ̀rẹ̀ fọ́ mi o. Aṣọ bàbá fún mi. Ẹ̀sà. Kí ló máa fẹ́? Alákọ̀ọ́rí alákọ̀ọ́kadà rẹ̀. Bàbá mi ìfẹ́ kí bẹ́ẹ̀ tó bá pẹ́ jù. Dámúlò. Ṣòkòtò wẹ̀. Mo gbé. Ó tẹ̀ mí ní business. Dámúlò. Ayé ẹ̀jẹ̀ ti bàjẹ́ báyìí. Mo gbé. Ṣé bó ṣe wà ẹ̀yọ́ burúkú ni o? Ọ̀fẹ́ jókòó sílẹ̀. Pẹ́ẹ́tẹ̀ mẹ́fẹ́ pẹ́ẹ́tẹ̀. Báwo rí? Lókùdílé tó ti gbọ́. Mo ní àbí. Aṣọ olórí burúkú báyìí ni ẹ́. Ìwọ ọmọ ọ̀rẹ́ Dangote. Mọ́mí ẹ̀ ní mo airplane 20. Láti ẹ̀ ní mo ilé 20. Mọ́tò wọn náà gbẹ̀yìn mọ́tò tiẹ̀ náà gbà bó lórí kó tó kó bu stọ́ọ̀bù sórí. Mo sọ ọkọ nù. Mo tún ṣòfò ara. Mo ti bẹ́ sọ. Àbí kí ló bẹ gbọ́ láwọn padà o. Ẹni ọba rí fọbajọ́ gbọ́. Ẹni àsọ̀rọ̀ fọbajọ́ gbà. Abíọ́dún mo dẹ̀ fi ṣe é o. Ó máa jáde jìbì. Máa lọ bẹ̀ka mọ́ ìwọ. Ó ní rí bá ti ṣe. Love you no more, love. Kò ní jáfẹ́. Wo lórí burúkú tí sọ máa gbẹ̀yìn sí. Ayé ni máa bàjẹ́ ní kò ní jà. Ọ̀gá mi ló nílé gbogbo aṣọ mo ṣe máa padà wọ́n ọ̀gá mi máa tó travel. Ọ̀gá mi máa tó travel. Ìyá jẹ mí. Wọ́n ṣe fẹ́ lọ báyìí.
Igbeyin Oro, Igbeyin Oro rẹ o. Igbeyin ò máa dára. Òru àdá mi, ìkan oṣù. Ṣó believe pé bàbá yẹn ṣó believe pé bàbá yẹn irọ́ ló pa fún mi gbogbo ọmọ dájú mi ló ní Dangote dájú mi ló ní airport mọ́mí mi ló ní ọ̀dẹ̀ sọ fún mi gbogbo nǹkan tó sọ fún mi irọ́ pátápátá ni dájú mi ló ní Dangote dájú mi ló ní kíní kan mọ́rí irọ́ ló pa fún mi jọ torí Ọlọ́run dáríjì mi ó dẹ̀ sọ fún mi o èmi ni mi ò gbọ́. Adùn mo dẹ̀ sọ fún ẹ tó ọjọ́ kìíní àná tó mú pw àbí pọ̀rẹ́fà tó ṣe jẹ́ mo sọ fún ẹ ojú kòkòrò ẹ ó wá rí ibi tó bá rí ayé ẹ̀dẹ́ báyìí ó ti rí báyìí ojú kòkòrò ẹ mo dẹ̀ sọ fún ẹ lọ́jọ́ kìíní àná ó ti rí eléyìí ó kọ́ lọ́gbọ́n yóò dẹ̀ kọ́ àwọn ọmọkùnrin tó wà níta náà lọ́gbọ́n pé ojú kòkòrò ọkùnrin tó lówó lọ́wọ́ èyí tó lówó lọ ni mo fẹ́ bá lọ yóò kọ́ wọn lọ́gbọ́n pé kì í ṣe gbogbo ọkùnrin tó bá ti wá tó ṣe kóhùn lówó lọ ni gbogbo àwọn tó lówó lọ nù. kí ló sọ ẹ bá tiẹ̀ fi gẹ́ṣẹ́gun. Baby. Sọ pé nígbà tó ti mọ̀ mí sí everything máa ṣe ìṣó ti gbọ́ báwo rẹ̀ you know I love you. I love you too. I love you. I'm disappointed. I'm not disappointed in my life. I will give my life always. So, baby, the reason why mo fi délé ẹ̀gọ́ ibi ká dé this all lè ṣe wà pa ẹ̀ka sùn ẹ̀kújọ́ mẹ́ta family ńkọ́ can I have the key? So, babe, let's go. So, this is where we are going. This is for you. That's your new baby. Ẹlẹ́dàá mi máa sùn o, ẹlẹ́dàá mi máa pèsè, máa pèsè mi níyàwó jàre, jàre o, ìwọ lọ́ba, lọ́ba Olúwa.